lọ́lọ́ ní o olórí mú ibà lọ́lọ́ ní o ìgbẹ̀yìn ọmọ ojorúlé òun lọ́lọ́ ní o. Oya ìjó ọpẹ́ ló ń jó ìyá mi Ọlábọ̀sípò àní ìjó ọpẹ́ ló ń jó kò sí jó ẹlẹ́yà lẹ́sẹ̀ rẹ̀ ìjó ọpẹ́ ló ń jó. Olórí ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́jíjó ọpẹ́ o ẹ máa jó. Ọdún tí dé o ọdún dé o ọdún dé o ọdún dé o lórí mú ibà Ọlábọ̀sípò aya ọba Rílíwánù Olúwa lámẹ̀ta ẹ̀wò mo ṣe kábíyèsí forí adé o tora rọ́bà fi lọ́ba ń pa èmi ò jẹ́ rọ́bà fi kàkà kí rọ́bà fi mayadi ìmúkùn ẹtì ọba ní olórí mo tún ṣe kábíyèsí forí adé o. Mama Afusa, Mama Riscott, Mama Ibrahimu, Mama Balikisi, olórí mú ibà Ọlábọ̀sípò Táíwò ẹ̀kọ́ ọdún ẹ̀wọ̀n òkú àṣeyẹ. Mama bínú, àní ọmọ bínú pé mo bọ̀ láyé mo wá pé ọlọ́kọ̀. Orúkọ la pè ládéládé, orúkọ la pè lóèlò òye, orúkọ la pè lẹ́dùnmáre ọba ìran lọ́dún ní wàá mọ́dún ẹ̀ lọ́dún. Ìyá mi ẹ mọ̀ tí yín ló ní ẹ máa sówó ẹ máa sọ́lá ẹ máa sáyì tètè kú tí wàá ṣe balẹ̀ ọ̀rọ̀ òjòjò wá níṣòwò òjòjò níṣòwò kọ́mọ́lé nájà kókókó lára ọ̀tá lè ara yóò lè sówó yóò lè sọ́lá yóò lè sáyì tètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Ìyá mi ẹ̀yin ò wá ní tètè kú torí mo rójú ọ̀la lójú ẹ̀yin gan ọmọdé sí yín lọ́rùn ọmọ ká ti lọ jẹta òṣèré ọmọ onílẹ̀ òbí ẹlẹ́ni àtẹ̀ká ni mí ọ̀hún ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìyá mi àwọn ọmọ yín ló gbé ńdélẹ̀ yìí wọ́n ní wákàbí àmọ́ tòótọ́ abiyamọ rere abiyamọ níjó ògúnlé wọ́n ní wákàbí àmọ́ tòótọ́ ọwọ́ alábíamọ wo lápẹ́ láyé tí ó ní jẹ àní wọ́n kú jẹ́ dúra wọn lọ wọ́n ní yájẹ̀yà lórí ọmọ yájẹ̀mọ̀ ọmọ wọ́n ní sọ́jọ́ rírí jẹ ní awí àbọ́jú àìrí jẹ wọ́n lọ́jọ́ kẹrẹ́ pé ibi sùn ló mọ̀mọ́ pọ̀ oní ilé ayé bí yá mi ó. Olórí mú ibà o Ọlábọ̀sípò ọ̀jẹ̀wọ̀n ọmọ pẹ́pẹ́pẹ́ iṣu ọmọ amọ̀jì náà fún ọ̀jẹ̀rù tàbí amọ̀ kì í tú wọn pa nígbè ká ọmọlé láti ọba mi àtàìrọ̀ yá gbogbo. Olórí mú ibà o ìyá mi ẹjẹ́ wá máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọba dání wọn gbàgbé ẹni ìláyé aláwùrábí òun ni mo kó bẹ̀rẹ̀ fún ọba lánàá ọba lónìí ọba títí ayé ọba títí ọjọ́ gbogbo ọba tó ní ẹwà láyé kẹwàá láàyè eré tó tún wá ní kẹwàá lálàáfíà ara ọ̀rọ̀ yìí tọ́pẹ́ kẹsà máa dúpẹ́ ló tọ́ ọ̀rọ̀ gbogbo tó wá pa ilé ọlọ́run ọba ò wá níjọ́ pa ilẹ̀kùn igúnnugún ekuléwe ẹ̀yin ò wá ní báwọn kúrè wéréwé. Ìyá mi ìgbà léyìnlé àwọn léyìnlé kò wá sí bẹ́sẹ̀ lè pẹ́ nílé ayé tó ẹ̀yin ò wá ní tanáwó sáré ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣẹ́yìn ṣe lágbó lóhun ọba. Ìyá mi ó Mama Afusa o ọmọ dágọ̀jọ̀gọ̀jọ̀ dúró lóde Mama Riscott Mama Ibrahim Mama Balikisi ọ̀wá ní tẹnugbó bí ọwọ́ láti ọba mi àtàìrọ̀ bí agogo ọ̀ní fojú sunkún ọmọ lágbó lọ́hùn ọba. Ìyá mi àwọn ọmọ rẹ ló gbé ń débí wọ́n ní wákàbí amọ̀rẹ́ wọ́n ní bá ìdílé àwọn bàbá tó bí ní lọ́mọ mo ní sẹ́ mo ní so ó ṣé ò ní sí nǹkan kan. Ìyá mi lélẹ̀ bá wá wà ní ẹ̀wọ̀ òde yàrá lẹ́wà ní ẹ̀wọ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀yìnkùn lélẹ̀ bá wá wá ẹ mọ̀ wọ̀ kankan lé ẹ wá mọ̀ gbọ́dé dùn ẹnu mi ó yá mo fẹ́ wọ pálọ̀ àwọn bàbá yín lọ ìgbẹ̀yìn ní kúnṣẹ́lẹ̀ o ìgbẹ̀yìn ní ṣẹlẹ̀ o ìgbẹ̀yìn ọ̀kàrẹ̀ ọmọ òjòrú lé ẹ̀yin lọ́mọ
apẹ́kúnlẹ̀ dọ́ba. Ìyá mi ṣàkíyèsí ohun ẹnu mi dáadáa. Ìran bàbá tiyín ní jáwé lọ́ba lórí. Ẹ̀ṣọ́ joyè mẹ́kùn. Ìyá mi ò ṣe gbọ́ dídùn ẹnu mi dáadáa. Ẹ̀ṣọ́ mọ́ra àga abilédèwú. Ẹ̀yin lọ́mọ fi kí ọ̀bọ dáná. Lọ́ǹkì nínú ilé bàbá tó bí ń lọ́mọ. Ẹ̀yin lọ́mọ apọ̀dọ̀mọdọ̀ngọ̀ kí ẹ tó mẹ́mu òwúrọ̀. Ìgbẹ̀yìn ojo yóò má di lókun. Àfẹ̀yí tẹ́ ẹ bá pọn léléwé ran. Ìyá mi mú ibà ṣe ń kíyèsí ohun ẹnu mi dáadáa. Ìran bàbá tiyín lọ́mọ ẹkùn tí ń fi torítorí. Ẹ̀yin lọ́mọ ẹkùn tí ń fi tìrùtìrù. Ṣé àkídọ́mọ ẹlẹ́kùn kẹ́kùn ń panijẹ nínú ilé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ ọ̀gbẹ̀yìn tí mo tó ọmọ ẹkùn. Ẹ̀bá máa lè sàbí o. Èmi ò wá ní kíkìkì má mẹ́nu borílé àwọn bàbá yín kankan. Ẹ̀gbá mọ́lísà bí ọmọ agbóhùngbàkàlà. Erin jogun ọ̀la nìyí. Òsílẹ̀kùn palẹ̀ ẹ̀kùndé lọ́nkìkì nínú ilé bàbá yín kankan. Ẹ̀yin lọ́mọ ẹ̀gbá tó máa fífi orò tí ń ṣẹ́tẹ̀ eégún mọ́nú. Ẹ̀gbá láké, ẹ̀gbá lòwú. Ẹ̀yin ló kórè sí ọmọ wòyíra kọ́ mọ́ bá rẹ̀ ẹrúkẹ́rú ìyẹn amábílálá lẹ́nu. Wòyíra kọ́ má bá ra ìgbàkígbà òun ni kẹ̀kẹ́ ń sọ. Ẹ̀yà mi ọmọ òní nílé bàbá kó má ní ìtì yeye. Wọ́n lẹ́kùn ní ìṣẹ̀lẹ̀ yeye tó bí yín lọ́mọ. Egun àdùnbí o ọmọ yọ̀ọ̀ká. Olórí mú ibà o ṣe ń gbọ́ dídùn ẹnu mi. Egun àdùnbí nìyí ọmọ yọ̀ọ̀ká. Iyán abara funfun ọkà abara mi ní jọjọ. Èmi ti gbégún pélé mi ò má gbọ́dọ̀ pé kọ́yìn lórúkọ. Torí káyìn ní bàbá eégún ojèrè. Egun ló ní kùtì ló lágbára bàbá yín ló ní gbó òkú tọnu. Egun ajílété o. Egun mi ẹ̀gún ajá. Egun ajílété egun àdùnbí ọmọ yọ̀ọ̀ká. Wọ́n ọyànnú nìyí. Ẹ̀yin lọ́mọ ẹranko gbọ́júmọ̀ mú ọmọ awódàgbà jálẹ̀ àbèrè. Ẹ̀yin lọ́mọ àfipọ̀npọ̀ mọ́lẹ́kẹ́ falẹ̀. Ìyá mi ṣe ń gbóhùn ẹnu mi dáadáa. Egun ló parọ́ mẹ́ta lèmi pẹ̀ta. Egun ló ń gbọ́dọ̀ po kété. Èmi ni mo gbẹ́nu pápá àpẹja. Ìyá mi ṣe ń kíyèsí ohun ẹnu mi. Abẹ́ ẹ̀ mọ̀ pé irọ́ tẹ́gun pa kò tó tèmi. Mo ní mo dáyé tán kí n tó lápá. Mo dàgbà tán kí n tó lẹ́yìn ọrùn ojèrè. Ẹ̀yin lọ́mọge mẹ́ta ọ̀nà. Ìkan ṣòwò, ìkan ṣòlẹ̀kẹ̀, ìkan yòókù ló ṣàlárí. Bàbá sọ nínú ilé yeye tó bí yín lọ́mọ. Lónìí mo rí bá èmi rí bá lọ́wọ́ àwọn yeye yín. Ẹ kú ọdún, ẹ kú èdún, àṣeyí sàmọ́dún. Ọdún ayọ̀, ọdún rẹ̀ lẹ́ọ̀sì mo bá wọn ṣe ní ilé ayé. Àwọn ọmọ yín ló ṣe léyìí o.